ẹ̀yin àlífà tẹ́dílé àwọn bàbá yín mú ìtọ́lọ́hún fẹ́ kẹ́ wá ṣe táwọn bàbá yín ṣe ni pé wọ́n ń jíṣẹ́ iṣẹ́ wo ni kò sẹ́lẹ̀yàmẹ̀yà ìsìláàmù ló dá gbogbo wa pọ̀. liyakuna rasula. ibi ìsìláàmù látijọ́ mọ̀ ẹ̀yà ànábì kan lànábì wa alukurani kan náà làlukurani wa kíbùlà kan náà ní kíbùlà wa Allahu akbar kan náà là ń wí kò sẹ́lẹ̀yàmẹ̀yà níwájú ọlọ́njọ́ tá ń bọ̀ wáyé kò sí mọ́ríkàsí lọ́tọ̀ kò sádàbí lọ́tọ̀ kò sí súnmùrà lọ́tọ̀ kí ló dé tá ń yà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má jà Jésù ó lò wá àṣetánì ní ń bọ̀ ẹjá mọ̀ pé alukurani kan náà làlukurani gbogbo wa tá ń ka rìsálà lẹ́tà kan náà ní lẹ́tà gbogbo ayé tí a bá lọ jáwọ́ níbi ẹlẹ́yàmẹ̀yà. tá a bá jáwọ́ níbi ẹlẹ́yàmẹ̀yà èmi ní kíní èmi ní kíní. nǹkan bàjẹ́ kí la fi jíṣẹ́ fọ́lọ́run. nǹkan bàjẹ́ kí la fi jábọ̀ fọ́lọ́run.